Festival tẹ́ ẹ̀ ṣe ní ọjọ́ tí ní Senator Siraj Sumanu tó ti fi ẹ̀kan ṣe Speaker Ọ̀yọ́ State tẹ́lẹ̀ rí tó ti wá jẹ́ Senator báyìí. Mo rí pé ẹ farabalẹ̀ fún ètò yìí, ẹ ṣe ní alákọ̀wé tó máa ń kọjú níbi àṣà ní agbára Ọlọ́run alálẹ̀ Yorùbá gbè yí o. Mo kí ẹni tó kó wa jọ sí ìbàyí ní ọjọ́ tí èní. Gómìnà làbá ní ó kó wa jọ, ṣùgbọ́n gómìnà ò sí bíbàyí. Ẹni tó ṣojú àṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó dẹ̀ ti ṣojú àwọn oníwèé ìròyìn, Dr. Wasiu Ọlátúbọ̀sún tó gbà wá lálejò sí ìbàyí lẹ́nìí. Mo wá kí gbogbo àwọn commissioners tó wà lórí ìjókòó pátápátá láì yọ̀kan kúrò. Mo wá kí gbogbo àwọn tí wọ́n ti Dr. Wasiu Ọlátúbọ̀sún lẹ́yìn ní Ministry of Information and Culture. Mo kí ìyálọ́jà ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ State, Chief Mrs. Tina Ogundoyin. Mo kí Engineer Dọ̀tun Sanusi. Mo dẹ̀ kí Major General Ìyàndá Múráìnà retired. Mo kí Chief YK Abbas. Bákan náà mo kí Chief SAJ Jimoh. Mo kí Ọ̀túnba Ọbáfẹ́mi Arówóṣọlá Àgbáoyè Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Mo wá kí Òsì tó jẹ́ ọmọ ìlú Ìbàdàn ti bíbà yìí. Òsì Ààrẹ Ọ̀nà Kakanfò ti gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ ìlú Ìbàdàn. Mo kí Mrs. Níkẹ́ Akérèlé Honorable. Mo kí Chief Mrs. Níkẹ́ Akérèlé. Mo dẹ̀ kí Honorable Isiaka. Mo dẹ̀ wá kí Àràbà tìlú Ìbàdàn. Inú mi dùn wípé mo jẹ́ kan nú àwọn tó wà nínú ètò ti ọjọ́ ti èní. Inú mi dùn wípé Ọ̀yọ́ State tí wọ́n pè ní pay setters, tí a mọ̀ sí pay setters ní ilẹ̀ Yorùbá, wọ́n ń ṣe irú cultural program irú eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ nǹkan kan, tí ò mọ bí tí nǹkan ti wọ́n wá nínú orílẹ̀-èdè àti nínú ẹ̀yà, a máa wò ó pé kí ni gbogbo ijó tó ń jó yìí, kí ni gbogbo àwọn egúngún tó ń jó yìí, kí ni wọ́n showcase bíbá yìí, nítorí pé kò mọ gbòǹgbò àlàáfíà nínú ìran àti orílẹ̀-èdè ni. Ìran tó bá ti sọ àṣà ẹ̀ nù, ìran tó bá ti sọ ìṣẹ̀dálẹ̀ ẹ̀ nù, bí ìran yẹn ò bá wà nú ogun, hílàhílò a máa wọbẹ̀ díẹ̀díẹ̀. Olórí tí wọn bá dẹ̀ fẹ́, òun lọ́lọ́run máa ń yàn fún ìran yẹn. Inú mi dùn wípé nǹkan tẹ́ ń ṣe bíbáyìí lónìí kì í ṣe Ọ̀yọ́ State nìkan lẹ fi ń correct. Ẹ fi ń correct mindset àwọn kan nílẹ̀ Yorùbá tí wọn kúndùn àṣà, wọn kúndùn èdè, wọn dẹ̀ kúndùn ìṣẹ̀dálẹ̀ wa mọ́. Nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yẹ má wò kékeré, bí nǹkan ṣe máa ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyí. Èmi mọ̀ pé kẹ́ tó ṣe bí ọdún mẹ́ta, ibi báyìí ò ní lè gbà yín mọ́. Mo ti wò pé ìjẹ́ cultural center, ìjà lè gbà yín fún program tó bá máa fi pé ọdún méjì, because ẹ ní láti ṣí program yìí lọ sí stadium. Torí àwọn tó fẹ́ showcase culture wọn gan, wọn ò ní space tó. Tí ẹ bá fi media showcase kan tẹ́ ṣe ta ṣe bíbáyìí lónìí, ọ̀pọ̀lọpọ̀ tó ti ní nǹkan àṣà tó dájú eléyìí lọ,
wọ́n á wò pé tó bá di ọdún tó ń bọ̀ àwọn gbọ́dọ̀ participate nínú program yìí. Àṣà bẹ̀rẹ̀ lórí èdè téèyàn bá ń sọ, ẹ̀wù tó bá ń wọ̀, aṣọ tó bá ń wọ̀, àti fìlà tó bá ń dé, àti gèlè tí àwọn obìnrin wa tó ń wé sórí àti bọ́n ṣe ń múra. Àṣà tí wọ́n wà lórí pé ìdálù ní ìṣèlú, àṣà Ìbàdàn yàtọ̀, àṣà òkè ó yàtọ̀. Rí pé àwọn tó ń display àṣà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní orúkọ tó kálukú ń display. Àṣà tí wọ́n wà nínú oúnjẹ jẹ́ pé oríṣiríṣi oúnjẹ ni ìlú kọ̀ọ̀kan yàn láàyò. Tí a bá fẹ́ pe Nàìjíríà, à á pè ní orílẹ̀-èdè. Ó yẹ ká béèrè lọ́wọ́ pé báwo ni èdè ṣe wà important pé nígbà àjàkùnmọ̀ ìwọ wo ni níbi tí ó gbé sẹ́yẹ lẹ́mọ́ tí ó gbé sẹ́yẹ tí ó gbé sí ìdàgbà tí yí omi ọbẹ̀ ẹ̀ dànù ìwọ wo ni níbi ẹgbẹ́ tó fọdọ̀ ìpẹ́lẹ̀ jẹ lábẹ́ àtàtẹ́ ti tẹ lórí ewé tẹ ẹjọ́ sùn lérí ìmọ̀ pọ̀ ibà ewé kan ló pe níre ní mo mú ìgbé ewé kọ́ máa jẹ́ ọ lójú ọlọ yọ̀bọ̀ ya ọmọ tá ẹ bí lọ́jà tí ò ń bá wo ṣe iná níyì ọdẹ jẹjẹ níyì òkú ibà kárọ̀gùn kámọ́sá ò níyì lọ́dọ̀ ọmọkùnrin àràbà tó kúrò ní ọ̀dẹ àrè lọ́sìn jákan lùkàn ọkùnrin ogun òwú bẹ́ẹ̀ nílé ṣe bẹ́ẹ̀ níjù awúkàkà lójú ogun ibà o ìbàlẹ̀ rí ilẹ̀ kápólápó ìbàlẹ̀ rí ilẹ̀ kágbàdàlágbàdà ẹ̀mọ́kọ̀ tẹ́tù jẹ́ mọ́kọ̀ tí ó dájẹ́ ibà Gani Adams wẹ́wẹ́wẹ́ láàrẹ̀ la. Ààrẹ Ọ̀nà Kakanfò wẹ́wẹ́wẹ́ láàrẹ la ọ̀tá rẹ̀ dá lọ mọ́lẹ̀ téèyàn lọ ọ̀tá wẹ́wẹ́wẹ́ láàrẹ la. Ọ̀gá rẹ̀ láyé bó ti ṣe ní náà ni ọba ṣe ìbá máa gbọ́ ooo mo fẹ́ torí rẹ̀ ṣàkó. Ìwéré ìgégé níbẹ̀ ní ìpè yóò kún. Awèrè ìgé èdè níbẹ̀ ní ìpè yóò sà. Tẹ́nìkan bá pé kó o kú. Ọmọ mẹ́rìndínlógún lọ́lọ́run ọba mi ó dùn wọ́n. Bí Ọ̀yá bá pa méjì níra, Ṣàngó pa méjì ní Kòso. Òṣogbo pa méjì níràwọ̀. Ọ̀kan yòókù àyàfín. Ọ̀kẹ́ni tí ó fọmọ rẹ̀ fẹ́lẹ́ sára Gani máa gbọ́ wọn èèfàtàrẹ sunsun bọ́ọ̀gún wọn èèfòbì ṣíṣe bọ́ọ̀sà ẹnìkan ègún yẹn kà sí ó gbé kàlejò lójú máa gbọ́ bí wọ́n ṣe máa wí ogún ọdún lónìí 60 ọdún lónìí 1000 ọdún lónìí àwa rẹ̀ lájọ máa bẹ àwa rẹ̀ lájọ máa bẹ àwa rẹ̀ lájọ máa ogúnlógún ọdún àjọ máa bẹ àwa rẹ̀ lájọ máa bẹ. ẹ ṣeun lẹ́ẹ̀kan sí àfi àkókò yìí kí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams wípé wọ́n káàbọ̀ sípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n káàbọ̀ sí aláṣà àṣà wa nílẹ̀ Yorùbá kò ní parun láṣẹ Èdùmàrè. bí Ìbà ṣe ń wọlé ìyá wa wà ń bí a bá sọ̀rọ̀ nípa kákọ́ni ní oge kákọ́ni ní ìrìn afẹ́ kárẹwà ká dáa bí ọ̀sìn